Shining money, you are Nika shining moya. I know you will never. Then Ma, school. Why are you talking to me? Because I'm your wife and I care so much about you. Are you mad? Complete sentence there. Is it true? What? Show Tony Pono Yagoe. Bèbí tí ruwa ẹ̀ bá tún wá bá sọ̀rọ̀ tá láfẹ́fẹ́ tó ń fi wá ṣakọ tó ní àwọn abẹ́hùn tó máa sọ òun di bẹ̀bẹ̀ tó máa nà án tó fẹ́fẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sínú bèbí yẹn. Wọ́n ní èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. I know nothing about this. Ta ló mọ̀ bí tó rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ta ló mọ̀ bí tó rìn òṣìṣẹ́ lọ tó ti kọ́ ọmọ ní àwọn ilé ọba mi? You just left me. I'm pregnant. For that, need I remind you? It's quite unfortunate where he lost sperm count. I promise. Doctor! Mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba ká lè jọ máa jíròrò ká jọ máa jẹun nínú abọ́ kan náà. Wọ́n ní tí yóò bá kú èèyàn máa jẹ ẹran tó ju erin lọ. Agogo tó lu 12 ó máa ń bọ̀ wá lùkàn. Ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. Ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ wọ́n èso onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yìí. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀ ìyàwó ọ̀gá ni. Túndé ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí ìwọ kábùrù ẹ̀ kò káfílájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. Ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God ó jẹ́ gbèsè ó tún disrespect caretaker I will be losing in 2 ways. So o lè dájú pa. Kí lẹ sọ? A ní so o lè dájú pa. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú ló gbowó. Bẹ́ẹ̀ ni. Mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe. Lọ bá ìyàwó ọ̀rẹ́ ní àjọṣepọ̀ ọkọ mi jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n wájú rèé ó wà nínú ẹ̀bá nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti pọ́jọ́ lẹ́gùn yìí kí ló tún wá fẹ́. Mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àtìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu mẹ́ta. Wọ́n ń ṣàgbéyà tọ̀. Ó ní àṣírí kan tó wà lọ́wọ́ mi tó yẹ pé tí bá sọ àṣírí yẹn kalẹ̀ mo mọ̀ pé èmi àti ẹ̀ á padà fẹ́ra ni. Will you shut up Yomi? Ní ọ̀pọ̀ bá tẹ̀ máa ń ṣe gbogbo ìranu ẹ̀ ó máa ń dé pẹ̀lú ìyàwó tèmi. Ikú ọkọ ẹ̀ ó mọ̀ pé kò wá láti ọwọ́ ìyàwó mi tó bá ní dandandandan ó fẹ́ rán lọ sẹ́wọ̀n káwọn ọlọ́pàá ẹ̀ wá kán wá mọ̀.
jíjí tí mo jí lẹ́nìí mo fi ọpẹ́ ìyìn àti ògo mo fi fún ọba lókè ọba tí ọpẹ́ àti ìyìn yẹ. Mo dúpẹ́ wípé ẹ kà mí kó ènìyàn ẹ kà mí kó àlàyé lọ́jọ́ ìní ìbà fún yín. Adédoyin lórúkọ tèmi ọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀kan ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì kòdú ọ̀gá ìlú tí ò sálábàárù. Ètò yín ètò gbajúmọ̀ òun ló gorí afẹ́fẹ́ báyìí gbogbo àwọn tí wọ́n sí nítòsí ó yá ẹ bá mi pè wọ́n kán máa bọ̀ ní pé kí ni Adédoyin ti dé kólókó má lọ sóko kólódò má lọ sódò gbogbo yín pátá ẹ bá mi wá nǹkan fìdílé nítorí ètò tèmi ó kí pọ́pọ́. Àlejò wa lórí ètò àgbà òṣèré ni wọ́n àwọn tá à ń wò nígbà tá a wà lógo wẹrẹ tá à ń wò pé Ọlọ́run má dá nǹkan ṣé pé kán ní kó kópa bí ìyá ni ṣé kán ní kó kópa bí ẹni pé ẹni tó burú ni ẹni tó nírẹ̀wẹ̀sì ọkàn ẹni tó tutù bí omi àmù gbogbo ẹ̀ ni màmá yìí lè ṣe dáadáa mo ti ṣàlàyé yéè kí ló dé tí mo dárúkọ o ó dáa ó bà ní kò tí ì bàjẹ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ kán wá ṣàfihàn ara wọn ká lè bẹ̀rẹ̀ ètò nítorí pé kí ni àròjọ musolókun àlejò mi ètò ti yá. Kínídé wọ́n ṣe dá dúró bẹ́ẹ̀ yẹn. Ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. Ṣé mo lè fìdí kalẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ jókòó kẹ́ ẹ fẹ̀yìntì ilé nílé yín ẹ káàbọ̀ sórí ètò. Àwọn olólùfẹ́ yín máa yọ wá lẹ́nu o. Wo àfi bí ẹni pé àti ìgbéyàn wá sórí ètò yìí. Ìgbà wo ni màmá wa máa wà? Níbo náà wà? Ẹ lọ wú wọn jáde ẹ lọ sọ fún wọn pé àwọn olólùfẹ́ wọn ń dúró. Àmọ́ inú mi ti èdè wá dùn wípé kí títẹ gbọ́ báyìí pé àwọn olólùfẹ́ yín pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa níhò ẹ ṣé lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ fọlọ́run. Inú wa dùn láti gbà yín ní àlejò lórí ètò lénìí mo fẹ́ kẹ́ ẹ káwọn olólùfẹ́ yín relé. Ẹ̀yin olólùfẹ́ Rachel Oniga mo kí yín pé ẹ kú ètò yìí mo dẹ̀ dúpẹ́ pé ẹ sì nífẹ̀ẹ́ mi sí Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà. Àmín. Màmá ká tí ẹ tó sọ nǹkan kan ká tó bẹ̀rẹ̀ ètò kí ni àṣírí ẹwà yín náà? Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè but mi ò rí nǹkan kan tó wà bẹ́ẹ̀ mo kàn fi pé bọ́lọ̀ ń ṣe dá olúkálukú ó dá gbogbo nǹkan tó dá gbogbo ẹ̀ ló rẹwà but máa ń sùn tí n bá sí ibi iṣẹ́ máa ń sùn so yẹn ni fira yín lọ́kàn balẹ̀ máa ń sùn dáadáa ìjọ tí n bá jáde tí n bá lọ ibi iṣẹ́ mo lè sùn látàárọ̀ ìṣúlẹ̀ so mo máa ń sùn dáadáa. torí ojú yìí bẹ́ẹ̀ ṣe wà láti ìgbà táwa ti mọ̀ yín bẹ́ẹ̀ náà lè ṣe wà. òótọ́. òun gà mí. màámi mi ìgà yín. òun gà mí. òótọ́. ọpẹ́ ní fọ́lọ́run. Olúwa ṣeun ẹwà náà kò wá ní bàjẹ́ à ń rí yín à ń dunnú inú wa ń dùn ayọ̀ wa ń kún pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní di àrípòṣe ẹ̀ ní di àríbanújẹ́ gbogbo ọdún tẹ máa lò láyé bá ẹ̀ nílò nínú ìdààmú àti ìbànújẹ́ ó yẹ jẹ́ àpàdà torí mo ń pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè òun ni àwọn olólùfẹ́ yín fẹ́ bí yín ẹ jẹ́ kí mi tiẹ̀ bá wọn sílẹ̀kùn màmá ibo lẹ ti ṣe kékeré àwọn iléèwé wo lẹ lọ ọmọ bíbí ìlú wo ni ó yá. lóòótọ́ Delta State làwọn òbí mi but Èkó ń bí ni wọ́n bí mi sí lébùté mẹ́ta oko bàbá wọ́n bá ń sọ pé ará oko bàbá bẹ̀ǹgbẹ́ ara èmi náà ń bá wí so Èkó ni wọ́n bí mi sí primary school mi Princess Girls School lábúlé ọjà then ó dàbí pé ńgbà yẹn bàbá mi sọ pé mo ṣe pàtàjù so pé tán bá fi mí lẹ̀ lẹ́kọ̀ọ́ wàhálà máa so wọ́n bá lọ sọ mí sí
nǹkan tá à ń pè ní Edo State ń sìn ọdún 5 tí mo lò ń bẹ ó dàbí pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ lọ sọ ọmọ sínú ẹ̀wọ̀n ni mi ò mọyàn kankan kò sẹ́ni tí mo mọ̀ kò sójú tó fojú jọ ọdún 5 yẹn mi ò fẹ́ rántí ẹ̀ but a dúpẹ́ fọlọ́run A Lady of Lords Girls Grammar School Uromi ò ní mo lọ then from there mo lọ sí mo wá padà sékòó mo lọ lọ́hùn ṣéun mo wá lọ fún my HSC ní Federal School of Science Victoria Island then but kò sí yẹn mọ́ kò sí mọ́ then from there mo lọ fún Remax my computer school nítorí professionally computer programmer ni mí kó tó di pé bọ́lọ̀ ń ṣe fẹ́ mo wá bára mi nù this industry. Àmọ́ ó ń láti ní òfà kan tó fà yín wọ inú iṣẹ́ yìí ṣé ká ní pé ẹ̀ ń wo àwọn nǹkan gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó ó dẹ̀ wù mí kí n dà bá àwọn ẹnì yìí àbí tá bá bí àwọn ẹlòmíín wọ́n ní abínibí ni ìyá àwọn onílù bàbá àwọn ìdílé gbá báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fẹ́yìn. ṣe rí èmi ní kékeré náà nítorí mo sọ pé mo ṣe pátá gan wọ́n máa ń pè mí lálàjòta nǹkan táwọn òyìnbó máa ń pè ní tomboy mo ń jà mi ò ń bóbìnrin ṣe àwọn ọkùnrin lọ́rẹ́ mi mo dé lè jà kú ọ̀tọ̀ níbi Sùúrùlérè ni mò ń gbé ni àwọn òbí mi wà very quiet serene atmosphere but èmi ibẹ̀ yín ò bá mi lára mu rárá mo lè wá ti Sùúrùlérè kí n rìn lọ sí Mushin kí n lọ sí Jẹ̀bákò champion ni mí o bí n ṣe kéré tó tí n bá ti yọ báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbé ṣùgbọ́n àwọn ẹni bí ẹni pé mo ju bẹ́ẹ̀ lọ mo lọ sí Jẹ̀bákò cinema Rainbow cinema àwọn Indians tó tiẹ̀ ní nígbà yẹn tó mọ̀ pé during that period ìgbà tiwa Indian film wọ́n máa ń wò tí wọ́n máa ń clear ọ̀nà fún mi bí area tí n bá ti lọ sí school tí n bá dé wọ́n ló ti dé ìgbà wo ló dé màá ní bọ̀dà àná ni mo dé so that kind of mo really enjoy childhood mi gan nítorí it was full of fun but mo dá màá mi láàmú torí wọn kì í sọ̀rọ̀ but èmi ni mo là wọ́n lóhùn àní ó tún ti bẹ̀rẹ̀ ó mà tún ti fẹ́ lù wọ́n pa o àwọn ọkùnrin nìyẹn o tóbìnrin bá tiẹ̀ àwọn ọkùnrin lẹ́ ń bá jà tóbìnrin bá tọ́ mi jà má kàn wò báyìí pé. níbo ni kí n gbámú lára eléyìí. ìṣàrè bá ti bẹ́lẹ̀ ṣetán go call your senior brother. ìyẹn ni má ìbá àfẹ́ ìlú mi pa àfìgbà tó bá jọwọ́lẹ̀ so ó dé stage kan àwọn tó bá dàgbà yẹn wọ́n ti mọ̀ pé irú èèyàn tí mo jẹ́ wọ́n wá pretend pé àwọn ń sunkún kí n lè fi wọ́n lọ́wọ́ àbáwọn dákú. màá ṣàbá tí mi lọ so it was fun very fun. báwo wà ní ìrìn àjò tíátà báwo ló ṣe ṣẹlẹ̀. mo bẹ̀rẹ̀ 1993 and that is after tèmi àti bàbá àwọn ọmọ mi ta ní separation tó yìnbó ń pè ní separation I was legally married but after the separation mo kàn wò pé mi ò lè tó gbọ́n pálí mọ́ nítorí kí n tó marry mo ń ṣiṣẹ́ ní Asconi Nigeria Limited it was an engineering consultancy firm Holland náà ti wá so I was well placed but after tí mo bẹ̀rẹ̀ sí bímọ I was a full-time housewife so ìgbà tí separation yẹn wá it was kind of be serious shock for me nítorí mi ò expect it. He's late now, may so rest in peace. And after the separation mo kàn ní no mi ò ṣe nǹkan kan but lucky enough I'm sure gbogbo yín máa rántí wọn Uncle Láyé Àṣàdélé bẹ́ẹ̀ni of the then village headmaster and ibi tí mo ti kọ́kọ́ pàdé wọn Federal School of Science ìgbà tí mo ń ṣe HSC mi ó close sí NTA ayé ìgbà yẹn Márọ̀kọ́ ló wà ní slum then gbogbo àwọn area yẹn KLM building
law school, Federal School of Science, and àwọn ilé díẹ̀díẹ̀ wọ́n wà ní Victoria Island ńgbà yẹn. So tá a bá ti after lectures a kàn ṣeré lọ sí torí then tó bá dúró nu ọgbà wa wàá máa rí Bar Beach. Nígbà yẹn kò dàbí sìn o. Ìsìn ìtìlẹ̀ ti kún gbogbo ẹ̀. So from there a lọ wo village headmaster èmi àtàwọn ọ̀rẹ́ mi kan Ọlọ́run nìkan ló mọ ibi tí mi inú wọn wà sìn. So from there mo pick up more interest nínú iṣẹ́ yìí. Although ìgbà tí mo wà ní secondary school náà I was in the dramatic society. Mo wà ní secondary school náà the same thing. So after my separation with my late mo kàn decide pé well what next, and bí n ṣe ń sọ tẹ́lẹ̀ lucky enough mo wá pàdé Uncle Lai Àṣàdélé mi ò ní gbàgbé ní ojú Ẹlẹ́gbà. So wọ́n ní ọmọ ikọ̀ yìí pé ṣé mi ò rán mo ní mo rántí yìí and all that Federal School of Science wọ́n ní yà so wọ́n ní kí ni mo ń ṣe ń sìn ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ I just had the separation so it was very fresh. Ọ̀tá mi kàn máa ń sunkún it was a sad situation so tí n bá ráwọn obìnrin tó wà separated I know how to advise and counsel and all that nísìn so wọ́n ní àánú kò tó títí láwà ní wá àwa jókòó inú mọ́tò wọn wọ́n ní but mo like àti máa this art thing and all that pé mi ò ṣe take care of wọ́n ní fine wọ́n ní and that same week àwọn lọ sí Kòòdú ibẹ̀ yẹn Badagry ibẹ̀ ni their recording studio and all that wà fún Memorial Hospital. So wọ́n ní what if I start with that mo ní fine wọ́n bá ní okay kí n wá bá wọn lóhùn. I still remember vividly pé the producer and the director Chris Obirapu nígbà yẹn sọ ní okay wọ́n fún mi script first time tí ma handle script ni so mo pé tá bá lọ sí Federal School a kàn máa ń wò wọ́n we admire them. Bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ wà nínú eré yẹn. Àwọn Basi Eléyìnmí Kábíyèsí Anora Sisi Clara Amẹ̀bọ a máa wà background a kàn máa wò wọ́n máa admire wọn. So ìgbà tí ń dẹ́sẹ̀ wọ́n fún mi wọ́n ní kí n ka Mrs. Brown pé ṣé mo ti ṣe rí mo ní no so initially wọ́n were very skeptical about it. ṣé lè máa lè ṣe ṣá. Uncle Lai wá ní no let her try it. Ìgbà tí ń dẹ̀ bọ́ sórí set it was àfi bí ẹni pé tí ń ṣe fún ọdún tó pẹ́. After the first scene Chris wá pè mí pé ṣé mo ti act rí have you ever faced the camera mo ní no this is my first time mo sọ experience me and all that wọ́n ní no pé irọ́ ni mo ń pa mo ní no why should I lie so bí ṣe take care it was supposed to be a few episodes so wọ́n extend it and all that so that's where I started. Ọdún wo gangan nìyẹn. 93. 93 yẹn náà ni. Yeah. Ní tí ó ní tiwantiwa ìyẹn ti èdè Yorùbá báwo lẹ ṣe rìn ọdún wo lẹ bẹ̀rẹ̀. Ṣé mo lè rántí ọdún yẹn maybe about 95 or 96 Tádé Ògìdán ó pè mí pé wọ́n fẹ́ ṣe owó blow then ó yẹ kí n assist she was their costumier makeup just kí n help nítorí mo mọ àwọn few designers and all that then pé kí n kàn assist and from there Tádé wá ní Rachel come now I think you can do this pé àwọn fẹ́ wọ́n ti pe àwọn couple of tó fẹ́ lò and it was close to shoot. Tádé is such a person he is close to perfection he likes báwọn nǹkan ẹ̀ ṣe rí nìyẹn so létò thank you so mo ní no
mi ò fẹ́ lọ disgrace ara mi ó ní look you can even speak it o lè sọ Yorùbá yẹn dáadáa ju òun lọ mo ní ta ló fẹ́ tàn you know in actual fact mo rí àwọn tó ń wá I don't want to mention name it's not as if bóyá they are not good enough maybe to me nídìí iṣẹ́ yìí mi ò feel pé anybody is a superhero or you know it more than it's a joint tí gbogbo wa ta bá fọwọ́sowọ́pọ̀ then we come up with very good story and a tight one you know so ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn and ìgbà tá a bẹ̀rẹ̀ owó blow it just went like that so mo wá improve by the day but mo sọ fún Tade mo ní ṣe o máa gbà kí n máa chip in English o díẹ̀díẹ̀ ó ní not to worry but ironically ìgbà tá a máa fi bẹ̀rẹ̀ ó kàn lọ Yorùbá yẹn kàn lọ lẹ́sẹẹsẹ ní so ọpẹ́ ni fọ́lọ́run Olúwa ṣeun so I started ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé bóyá bóore pọ̀ ó ní mo fi bẹ̀rẹ̀ nù ó kàn jẹ́ pé bóore pọ̀ jáde then late Ògúnmọ́lá Yomi after Owo Blow ó wá pè mí fún ẹja àrọ̀ something so mo ṣe ẹja àrọ̀ even before bóore pọ̀ but bóore pọ̀ jáde before gbogbo wọn so ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ pé bóore pọ̀ ni mo fi start náà so. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Màmá wa ẹ jẹ́ ká kàn wo díẹ̀ nínú àwọn iṣẹ́ tí ẹ ti ṣe ṣóyá. ẹ ti yá kó lọ rọgbọn dán ló dúró sójú kan báyìí tó dúró ṣọ bí ẹ ṣe race course sójà Ìdúmọ̀tà gan ó wẹ́ àyà mi já gidi gan ni ẹjọ́ bàbá ẹ dákun ṣàánú mi. ẹ̀yin dúró ṣé òǹkà ọkùnrin ọ̀hún ti pé ni. ó ti pé ẹ rántí ni ẹ lọ́sẹ̀ méjì ló máa fi ṣiṣẹ́ pé àmọ́ kí ọ̀sẹ̀ méjì yẹn tó pé ẹ ti bá mi wá nǹkan míì ṣe sílẹ̀ ó ti pé báyìí ẹ wo bàbá iye tó bá máa ná mi nǹkan tó bá gbà mo ṣetán láti fún yín. ṣe rántí eré yìí ti rántí pẹ́ mélòó la fẹ́ kà ní ìyájú pẹ̀lẹ́. Kí a tiẹ̀ tó lọ sí abala mi tẹ bá gbà láti ṣe àwọn eré báyìí kí làwọn nǹkan tẹ máa ń wò kẹ tó wò pé mo fẹ́ darapọ̀ mọ́ irúṣẹ́ yìí. Story yẹn láti kí ó láti dá and kò sí story tó perfect until tàbá do reset tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ then it's only proper pé àwọn tó ń tẹjọ́ ń ṣe iṣẹ́ yẹn everybody suggestion tiẹ̀ tó máa fi dodindi tó máa tó dájú bí writer ṣe kọ́ although director òun lọ̀gá everybody òun ló ní picture he sees the picture and ó ti wò ó ti mọ ibi tó ń lọ so and for any good director ó máa ń da kó listen sí àwọn actors náà nítorí àwọn actors yẹn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti go through so many directors and wọ́n ní experience for a good director ẹni tó bá ń listen ni but tó bá rí director tó jẹ́ pé ó feel pé òun ló mọ̀ jù then there's something wrong it's either kò ní that confidence that's why otherwise tani ma get credit director ni so and iṣẹ́ yìí gbogbo wa láti jọ sowọ́pọ̀ láti sán dodindi ni. ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ màmá wa àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí wọ́n ti ń bá yín bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n láwọn ní ìbéèrè táwọn fẹ́ bi yín àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín pé màmá wa ẹ̀kọ́ àti àwọn náà wà. ẹ̀ẹ̀kan gbọ́ ọ̀sán. abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. ó ti yá. ó yá. orúkọ mi ni Àjọkẹ́ Adékọ̀yà mo fẹ́ béèrè Rachel pé ó ti kújọ́ mẹ́ta tí mo ti rí wọn nínú play ṣé kò sí nǹkan kan ó kújọ́ mẹ́ta. ẹ ṣe gan òótọ́ ni ó tó jọ́ mẹ́ta náà ọ̀nà kan pọ̀ ni and èèyàn ò lè ṣe gbogbo ẹ̀ tán
ṣé mo pé mo bẹ̀rẹ̀ with English and at a time òótọ́ ni pé mo fi English lé díẹ̀ there's a reason for that and kò sí time láti go into it mo wá tún face Yorùbá and tí n bá lè rántí dáadáa I think mo go into more serious Yorùbá although mo tún ṣe àwọn TV series during that period more Yorùbá for about 4 years or 5 years can still stop but kò sí wàhálà kò sí nǹkan kan ṣe mọ̀ pé ju gbogbo ẹ̀ lọ owó ó ṣe kókó òun dẹ̀ ní kẹ̀kẹ́ ẹ̀yìn rere. My dear so and somehow tówó yẹn bá da you know. ẹ jẹ́ àpadà síjú abẹ́. orúkọ mi ni Májọlágbé Kẹ́hìndé láti inú Ìkòròdú ni mo ti ń sọ̀rọ̀ Madam Rachel Oniga mo kàn fẹ́ kí yín ní pé ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú yín o and more grace to your elbow ẹ ṣé gan. Thank you very much dear God bless you too. ìyàwó ẹ jẹ́ kí n bi iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ àti sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn ṣé ká ní pé ìtẹ̀síwájú dáadáa ó ti dé bá iṣẹ́ yìí ni àbí. ọ̀nà méjì la máa fi wò ìkíní èèyàn lè ṣe gẹ́gẹ́ bó ṣe sọ pé èèyàn láti sòótọ́ ṣé ìṣèyàn ti dé yìí tí ó yẹ ká máa kọ stories tó dáa then àwọn tó máa ṣe iṣẹ́ yẹn dáadáa wọ́n láti kójú òṣùwọ̀n. òun ló yẹ káwọn producers máa lò kó máa fi sentiment sí nítorí èmi gẹ́gẹ́ bí èèyàn kan it's serious business. bẹ́ẹ̀ni. ní gbogbo àgbáyé serious business ni kì í ṣe eré rárá. kì í ṣe eré. so èèyàn láti wà serious èèyàn láti yọ sentiment báàbúrò ẹ fẹ́ ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ ìyẹn ò mí ìpò láti fi síbẹ̀ ẹni tó mọ̀ ń pa iṣẹ́ yẹn ló yẹ kó fi síbẹ̀ nítorí ìwọ gan fún rẹ ó fẹ́ pa owó náà tó bá ṣe nǹkan tó yìnbó ń pè ní wishy-washy job kò ní sèrè kò ní sówó ń bẹ̀ òun làwọn èèyàn máa fi ẹlòmíì máa ń complain then ẹlòmíì ibi tó máa ti sọ pé òun ò tà ó lẹ́lòmíì máa ti máa make millions out of it òun ló nítàn ẹ̀ kàn déédéé rí i pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ìṣiṣẹ́ yìí tọwọ́ ẹ̀ dẹ̀ ti ròkè gan so it depends and the other way round ìlọsíwájú ti wà technically àwọn ọmọ wa tó wà camera our gaffers and the rest wọ́n ń ṣiṣẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn téèyàn bá bá wọn lórí set the way tó fi handle irinṣẹ́ wọn wàá mọ̀ pé ọpọ́n ti sún síwájú gan àwọn ọmọ yẹn they are very intelligent. ẹlòmíì padà sí school ẹlòmíì online wọ́n bá sọ̀rọ̀ wàá mọ̀ pé yes wọ́n mọ nǹkan tó ń sọ wọ́n ti sún síwájú ju ìgbà yẹn lọ. then fún àwọn actors ó yẹ kéèyàn máa sọ pé no sí àwọn script mi nítorí nísìnyí mi ò lè tàn ẹ́ you have actors tó jẹ́ pé cinemas ni wọ́n wà fún. they are very good at it wọ́n dẹ̀ ń gba owó gidi tí n bá sọ pé wọ́n ń gba owó gidi it's a fact. then àwọn tó wà into maybe TV series or serials or soaps or what have you àwọn yẹn náà wà ibi tó bá fi rẹ̀ sí ni ibẹ̀ ni wà and tó bá fi rẹ̀ sí tó ń brush rẹ̀ up owó tó máa ń wúyàn lórí. bẹ́ẹ̀ ni o òun ni kẹ̀kẹ́ yìí rẹ̀. yes ẹlòmíì that's not to say pé sometimes èèyàn láti lùlẹ̀ fẹ́lòmíì but you don't do that all the time. Iṣẹ́ tó fi ń jẹun ni. bẹ́ẹ̀ ni tó fi ń bọ́ ọmọ tó fi ń rán ọmọ lọ́lẹ́wé. èmi feel that's just my stand.
pé tó bá iṣẹ́ ibi iṣẹ́ iye tó bá máa gbàgbá tó bá ti tẹ́ ẹ lọ́rùn then you have to do it well. So owó tún máa ń wú actor lórí tó máa fi jẹ́ kó inspiration yẹn ó máa sọ̀kalẹ̀ ní. wà ní kíákíá. àtẹ improvement and gbàṣẹ láwọn kan tó jẹ́ pé wọ́n kàn jáwọ́ nínú iṣẹ́ yẹn tó jẹ́ pé tó bá rí wọn it's like oh my goodness. mo lélẹ̀ tún ti rìn wá. báwo ni wọ́n ṣe ń allow kírú àwọn iṣẹ́ báyìí máa jáde you know. then ibẹ̀ náà ló ti máa ráwọn young ones náà tẹ́ bá wà lórí set tí wọ́n ṣe dáadáa you know tó máa wúyàn lórí and all that wọ́n ready láti learn lọ́wọ́ àwọn tó ń bá ń diṣẹ́ yìí nítorí even ẹni tó ti pẹ́ ń diṣẹ́ yìí we learn every day. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó perfect. ojoojúmọ́ lára àwọn ọmọdé gan. èèyàn akẹ́kọ̀ọ́ látara wọn. yeah you know like your expressions facial expressions and béèyàn ṣe ń react sí nǹkan. then ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń sọ fún our young ones pé you have to o láti lọ kọ́ bó ṣe máa you know react sí a particular situation. Otherwise you just be a stock actor. wàá rí ẹlòmíì tó jẹ́ pé one way ni tí ò lè ṣe nǹkan míì mọ́ tí ò lè ṣe nǹkan míì mọ́ then you are not an actor. o ń ṣe actor o ń ṣe actor báwo ni ṣe máa sọ ní Yorùbá. ẹ ń ṣe òṣèré tó dángájíá. o ń ṣe òṣèré tó dángájíá o kàn ń tan rẹ ni tó o bá wà versatile o kì í ṣe òṣèré you know so and it's better kò sẹ́ni tó mọ̀ tán o kéèyàn lè you know tó bá ní kó àmọ́ kéèyàn máa kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ wọ́n bá ní kó ṣe bí ọ̀dẹ̀ wàá lè ṣe wọ́n bá ní kó ṣe bí ọ̀dọ̀yọ̀ á lè ṣe tó bá ní kó ṣolówó àṣolówó tó bá ní kó ṣe bí tálíkà á ṣe pẹ̀lú ọ̀rùn tó bá ní kó ṣe bí ẹni tó jẹ́ pé ó lè túlù oníjàgídíjàgan ni á lè ṣe. nǹkan ẹyọ kan tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ yín mọ́ kọ́lọ́run ṣàánú wa ni ẹkún sísun ìyàwó Ọlọ́run fi ròyìn lọ́rùn fa kọ́ má ti nìkẹ́ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ èdè máa sun ẹkún yẹn bá gbogbo àwa tá à ń wò yín náà ara wa máa bù mọ́ṣọ ṣé ó ní nǹkan kan tẹ máa ń rò ní tẹ máa ń ní tí bá ti ronú kíní báyìí ẹkún ìyá kan wà abẹ́kan má dẹ̀ wò pé ó yá ṣé ká ṣe náà ni ẹ̀jẹ̀ àṣe. ṣùgbọ́n pé iṣẹ́ téèyàn bá ti sọ pé iṣẹ́ mi ni iṣẹ́ yìí bí irú tí n bá wà lórí set tó ń bá sọ pé ẹkún ni ọ̀pọ̀lọpọ̀ director máa sọ pé tẹ́lẹ̀ yóò bá ń ṣe ẹkún kò ní tọ̀ ń sunkún náà bọ̀ tó bá jẹ́ pé ó jọ mọ́ tó jẹ́ dandan pé kí n ó máa wá fún rẹ̀ nítorí ẹ̀ ni sórí àwọn ọmọ wa ń sìn wọ́n ń ṣe gan-an máa ń bá wọn wí lórí set tó bá ti dé orí set báyìí wàá ti rí wọn pẹ̀lú fóònù wọn instead ẹ máa fi concentrate lé nǹkan tẹ bá wá. irú àwọn bíi àgbà òṣèré Olú Jacobs o lè fọwọ́ kan script wọn o pé o fẹ́ ya lò no tó bá ti dé set by total concentration ni. nítorí wọ́n mọ nǹkan tán bá wá. àsìkò àti ṣeré àti ijó ọ̀tọ̀ bọ̀ tó bá ti di pé so téèyàn bá concentrate the situation tó ń fẹ́ tí director yẹn fẹ́ kó put up kò sí ni ó máa wà nítorí nǹkan tó fẹ́ ṣe yẹn ló máa rò nígbà yẹn. so kò sí anything tó jẹ́ pé ó jẹ́ one particular fantastic or kìíní pẹ̀lú kéèyàn face nǹkan tó it's like a doctor ó lọ sí theatre wọ́n ní operating theatre pé ó fẹ́ dúnbú èèyàn kó wá débẹ̀ kó máa ṣe dé. níbi tẹ́mi wà ó pààyàn nìyẹn so iṣẹ́ wa yìí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré tó bá ń retí ẹlòmíì kan nǹkan tó yìnbó kí wọ́n ti ń pè bastardize tó ń bàjẹ́ tó ń sọ di rádaràda ẹlòmíì ò ní lè hold rẹ̀ akàn ó máa bínú tó yà wò pé ó ní reason àti wà ń bí báyìí pé ṣé eré ló pé ni
and kì í ṣeré it's eré làwọn ará ilé pé business iṣẹ́ gidi ni. it's serious business. òótọ́ ni òótọ́ ni. ó ti tó time tí everybody ma aláwọn young ones tó jẹ́ pé mọ mi ò nǹkan tó kàn ń fẹ́ ṣe. dárúkọ o wọ́n mọ nǹkan tó ń ṣe tó bá di lórí set báyìí no nǹkan tó ń bá wa náà máa face wọ́n dẹ̀ máa ń turn out to be very good actors. èwo ni kó máa tẹ fóònù tó bá ní action kó wá ṣe báyìí o gbọ́ nǹkan tí director sọ. so bó ṣe rí nìyẹn. ṣe látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí màmá wa ṣé ẹ ti fi owó ara yín gbé iṣẹ́ jáde. mo ti ṣe English kan mo ti ṣe about 3 Yorùbá thereabout àwọn stories tí mo mọ̀ pé mo fẹ́ káwọn èèyàn kọ́ ẹ̀kọ́ fún mi ta but èmi o strictly I'm an actor. máa ń sọ fáwọn èèyàn I'm an actor but mo produce o but ní báyìí o iṣẹ́ tí láti bẹ̀rẹ̀ I'm an actor. ìyàwó ẹ jẹ́ ká padà sọ́dọ̀ yín àwọn Yorùbá ló ní tí ẹṣin bá dání a máa ń tùgùn ni ní ìgbà tí ìpínyà dé láàrin ẹ̀yin àti ọkọ yín tí wọ́n ti dolóògbé ọdún láti ìgbà yẹn títí di ìsìn ṣé ká ní pé ẹkùndé wàá pinnu lọ́kàn ara yín pé ẹ wo mi ì ní nǹkan ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ mi ì tiẹ̀ kọ́kùnrin wájà jẹ́ kí n ṣáà máa dojúkọ àwọn èmi àtàwọn ọmọ mi àti iṣẹ́ mi ni ìyẹn ìkíní ṣé wọ́n wá ẹ̀yin lẹ́ni ẹ̀wọ̀n tó yọ lọ́yẹ̀ wábì kan jókòó sí àbí wọn wá rárá. Ọlọ́run má jẹ́ kóbìnrin ríru ẹ̀ pé kọkùnrin máa tà sí. ó tẹ̀ máa dẹnu kọ́. even at this age gan. máa wù ẹ́. mami. sure máa wù ẹ́. seriously sorry immediately after that separation. ó ní ẹni tó advice mi pé tó bá ń sunkún báyìí ó help ara ẹ̀ ó máa di ọkùnrin ni wàá sọ̀rọ̀ èdè ọkùnrin ni and advice tó nítorí ti dolóògbé lẹ́nu tó fún mi mo kàn sọ pé no mo fẹ́ prove a point to the whole world so with that even now man tí bá pè ní kí n wá fún inspirational talks fún àwọn obìnrin sometimes àwọn widows sometimes divorcees sometimes in the universities pé kí n wá give lectures and all that máa draw àwọn experiences mi. láti lè fi bá wọn sọ̀rọ̀. mi ò fi sorry fún anybody ní obìnrin tó bá ọkọ fi mi sílẹ̀. ọkọ bá kọ ni ọkọ ló máa tún fẹ́ ni. exactly bọ́kọ ò tiẹ̀ fẹ́ ní kọ́. téèyàn ò ní gbélé ayé. o ò lè gbélé ayé ni àwọn ọmọ ẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀ lọ́kọ ẹ̀. so up to today for me àwọn ọmọ mi àwọn lọ́rẹ́ mi àwọn lọ́kọ mi they are all in all àtọ́lọ́hún mi that's it and my job and tí n bá ń ṣiṣẹ́ àwọn ọmọ mi gan mọ̀ tí n bá ti kúrò nílé tí n ti gbé báàgì mi tí n dé set by máa ń gbàgbé everything about home. wọ́n lè pè mí tó bá ti ń dọwọ́ alẹ́ pé mom how you doing are you okay your drugs your food and all that I'm fine but during the day nobody calls me. mi ò kí n entertain any call. mo lè gbé fóònù mi fún yàn later tí n bá ní break mo kí n kàn wò tó bá jẹ́ important one ma call back so I mean mo kàn decide then apart from that mo kàn decide pé no àwọn ọmọ mi mo láti sìn wọ́n. débi tẹ́rù ò ti ní bá wọn. débi tẹ́rù ò ti ní bá wọn and I make bold to say today the best of schools òun làwọn ọmọ mi lọ. And it's through hard work. Nobody àfọlọ́run. So tóbìnrin tó bá believe mo fẹ́ káwọn obìnrin wa kó believe nu ara wọn and I'm so happy nítorí about 3 days ago mo ń bá àwọn young ladies kan sọ̀rọ̀ they are married wọ́n lọ́mọ àwọn bímọ their experiences only about 80% of them àwọn ni breadwinners. Of the family àwọn náà sọ school fees and all that yeah you can do that
tó bá fẹ́ the best fáwọn ọmọ ẹ̀ nítorí àwọn ọmọ ẹ̀ ní the future. àwọn lọ́jọ́ ọ̀la ẹ̀. àwọn lọ́jọ́ ọ̀la ẹ̀ bàbá gbogbo ayé ni. I learned that lesson. Mo kọ́ ẹ̀kọ́ yẹn. I learned that lesson. Temptation lè wá, so what? You move on with your life. Nítorí tó bá dọjọ́ ọ̀la tó bá tó àwọn ọmọ ẹ̀ dáadáa àwọn náà máa bèrè wọn ò ní sọ pé bàbá kan ṣe kinní kan àbí nǹkan. ta ni ìyá ẹ̀. ta ni ìyá ẹ̀ and the children wọ́n máa bí ẹ pé why o fòdà owó ẹ̀ òun wẹ́ni tó máa ẹjọ́ mo fẹ́ gàrí jáde síta kó ṣiṣẹ́ you know so èmi máa ń like obìnrin tó bá wà hard working and máa ń sọ fáwọn obìnrin I don't feel sorry for anybody tó bá ń sorry fún rẹ̀ you don't have to kó ṣiṣẹ́ kó dẹ̀ gbàdúrà kọ́lọ́hún kó báwo náà ṣe ń sọ. kọ́lọ́hún gbàdúrà ẹ̀ kọ́lọ́hún gbàdúrà ẹ̀ kó gbé débi gíga kọ́lọ́hún ràn ẹ́ lọ́wọ́ and that is not to say pé obìnrin ò ní sometimes you have that urge. òun náà mo ìfẹ́ bẹ̀rẹ̀. pé mo bẹ́. ẹnu mi ò gbà ẹnu mi ò gbà. ó wà natural nítorí ẹranko ni wá but a very hybrid ẹranko làwa ọmọ èèyàn. you know even at this age 60 mi ò tí ì wọ 70 but mo fi pé àwọn 70-year-old women too wọ́n máa ní urge náà tọkùnrin bá ní urge at 90 ó yẹ kóbìnrin náà máa ní urge but tí ó bá sí nǹkan kan bẹ́ẹ̀ like ọ̀rẹ́ mi á sọ pé Rechi baby báwo ni o mo wa pílò mọ́ra ń bí o you know ó máa ń wá nítorí it's natural bọ́ọ̀lù ń ṣe dá wa nìyẹn you satisfy yourself if it's possible and kò sẹ́ni tó wà righteous but know your stand know your limit and draw a line. ṣe ọ̀rọ̀ òun la ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu màmá wa Rachel Oniga ṣé wáyé láwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run èyí tẹ́ wá yìí kò ní jáṣe mọ́ a bá tún pè yín ẹ máa jẹ́ wa níhò Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ orúkọ tèmi ni Dèjì Adénúgà lórí ètò Gbajúmọ̀ ni àwọn olólùfẹ́ yín lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n máa ń wá gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ ẹ máa bi wọ́n wọ́n máa dá yín lóhùn bí ẹ ti ṣe mọ̀ pé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ máa wò. mo ti bẹ́lẹ̀ dá mi dá májẹ̀mú pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. Jọ̀ọ́ má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. I can't even explain what you're moving. Oh, please just shut up. Kí ló wo ní ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you, ìwà tó bá wà nínú ẹ̀ tẹ́mi inú ẹ̀ bá ní kò wú lójú èmi pẹ̀lú bàbá ẹ̀. Wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ síbẹ̀ nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa lóun lo ẹ̀ nígbà tí ò ń ṣe dandan. wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárẹ̀ ẹ̀. mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him, but at the same time ó ti fi rẹ̀ hàn nìyẹn ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ kí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ́ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. nítorí yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ náà. tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me why tó fi máa cheat on me with my friend my very close friend. ṣé mo kó kò jẹun gbádùn lóbìnrin gbà fún ẹ náà òun ló ń disturb ló dé try láti gbà fún. ṣé tí wọ́n bá rí ẹ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni. tó bá sọ pé o mọ̀ ọ́ jó o wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́ o wá ń lù bó ṣe yẹ kó lù fún ẹ o tún wá ń kò ṣe jó definitely something is wrong somewhere.
ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ ìpẹ́ ń gbó. Màámi, ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ̀wò lọ́lọ́run bá ẹni tó máa pàkan tá dà kan sí ta ló fẹ́ bí léèrè kò sí. tó tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ tá a wo sàkún ẹ̀bọ̀ bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀. Yes, but what? The chance of surviving the operation is 50-50. So you mean I don't have any chance except this operation? ẹ wò ṣé a ní má gbàwẹ̀ báyìí. jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀ gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn á ti reduce ikùn ẹ lórí bí ẹni dúró ní oṣù mẹ́sàn-án gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn. No, need that stress ara yín ma. I'll be fine. Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin ṣe rí? Bàbá ní ká dàálẹ̀ ká tún sá. Ọ̀rọ̀ yìí ó ta kókó. Ilé ti dìgbò bẹ́ẹ̀ lọ́jà ti dàkìtàn. ọ̀bìnkì ààrẹ fífún ọmọ mi mú mi o. alẹ́lẹ́lẹ́. etí ọba ńlé etí ọba lóko. ẹ̀yin aráàfin ẹ fọ́bọ̀ òye ẹ sì fi ó kú. tọ́ àpérí ọba o. èmi ló dé tẹ́ ẹ̀ fọhùn kí mo ṣe tẹ́ ẹ dá mi dá. ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. kìí ṣe irú èyí tá à ń wá láàfin ni. àwé níta bá wá ní ọjà sọ. irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí. gbogbo ìlú gan ni múra lẹ́ẹ̀dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. gbogbo ọjà káàdì wọ̀nyí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ ẹ wá ń ṣe. tá a ti rí i. àárí. bá a ti ń ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. ní pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yín màmá wa ẹ jẹ́ kó yé mi pé ọmọ ìlú báyìí ní àmọ́ Èkó yìí ni wọ́n bí yín sí lẹ ti ṣe kékeré lẹ dàgbà sí pàápàá tó dẹ̀ jẹ́ pé ẹ sí nínú àwọn tí wọ́n lè fi ọwọ́ rọ́ sẹ́yìn báyìí. nǹkan kan tí àwa tí à ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí àti olóòtú àgbà ilé iṣẹ́ nǹkan kan tí gbogbo wa tá a jọ pinnu tá a jọ gbìmọ̀ sọ òun ni pé àṣà wa ó jẹ wá lógún ìṣe wa ó jẹ wá lógún èdè Yorùbá tá à ń sọ lẹ́nu yìí èdè dáadáa ni èdè tó dùn gbọ́ létí ni tí a dẹ̀ fẹ́ kí ó lọ sí ìparun màmá wa ẹ̀yin náà mọ̀ torí mọ̀ pé èní Nàìjíríà ọlá òkè òkun bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ̀ máa ń bọ̀ nìyẹn ẹ̀yin náà rí bí àwọn elédè míì káàkiri ní àgbáńlá ayé ẹ jẹ́ ká wò bí àwọn tí wọ́n jẹ́ French àwọn tí wọ́n wá láti oríṣiríṣi bí èdè wọn bó ṣe máa dùn sọ àwọn ò ní bá ọmọ wọn sọ òyìnbó èdè ìlú wọn yẹn bó bá wùyìn kò gbọ́ bó wùyìn kò má gbọ́ èdè yẹn ni wọ́n á bẹ́ẹ̀ sọ kí ló wá dé tí àwa tá a jẹ́ Yorùbá tá a fẹ́ gbọ́ èdè elédè ju elédè lọ. ìyẹn ò dáa kò dáa rárá like àwọn ọmọ mi wọ́n máa ń sọ ó máa ń fọ́jú sí mi sometimes wọ́n ní we are the only Yoruba people here o mani including me wọ́n ní yes now so ó dáa kéèyàn wà proud of and Yorùbá jẹ́ èdè tó jẹ́ pé ó deep. Yorùbá jẹ́ èdè kan tó jẹ́ pé very rich Yorùbá wọ́n wà rich in culture and sometimes tá bá tiẹ̀ travel lọ sílùú òyìnbó
tó bá gbọ́ táwọn ọmọ wa tán bá ń sọ Yorùbá táwọn òyìnbó bá wà ń bẹ inú ẹ̀ máa dùn. ìmúra wa gan wọn máa dúró tì í báyìí. ìyẹn ló fẹ́ sọ ni wọ́n ní oh you looking so nice. kó wọ̀rọ̀ àti bùbá kó gbégélé sí báyìí. gẹ́gẹ́ kó bá jẹ́ church ni kó máa wọ̀ ẹ́ kí gbogbo ẹ̀ máa dán mìíràn. ẹ tí ẹ mọ̀ yìí tó tiẹ̀ wá ń yà mí lẹ́nu kí àwọn òyìnbó tí yóò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá kí wọ́n máa wá láti ìlú wọn. wá kọ́ èdè wọ́n dẹ̀ máa sọ. àyà wọ́n á tún máa tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tí wọ́n bá ń kí ifá tí wọ́n ń sọ Yorùbá ẹ máa la ẹnu ní pé ìwọ tó ń wá bí síbẹ̀ ìwọ tó jọ ọmọ yẹn gan. wà wá sọ pé ò lè sọ. nǹkan tìjú ni. sórí nǹkan tìjú gidi gan ni àánú àwọn òbí tó bá dé á ní kò gbọ́ Yorùbá irú nọ́nsẹ̀nsì nìyẹn ọmọ ẹ̀ ò gbọ́ Yorùbá inú ẹ̀ ń dùn o lè kọ́ ìwà àtọmọ ẹ̀ láàrin àwọn èrò tó fẹ́ kó mọ nǹkan tẹ́ fẹ́ sọ kẹ́ má lè sọ̀rọ̀ o lè bọ́mọ sọ̀rọ̀ ìyẹn ò dá o ṣe rí èmi máa rọ gbogbo àwọn òbí tó pé kó máa kọ́ àwọn ọmọ wọn lédè wọn nítorí even ìgbà tí the late Pope John Paul tó wá sí Nàìjíríà ó sọ pé a people without a culture wọn ń ṣèyàn if you don't believe in your tí wọn ò ní àṣà tí wọn ò ní ìṣe tí wọn ò lédè wọn ń ṣèyàn èèyàn lásán ni wọn ẹranko ni wọn so kí ni Friday kí láǹfààní pé ọmọ kò gbọ́ Yorùbá meaning kí ni. aláwọn tí egun ti àwọn aláìmọ̀ kankan wá ní Yorùbá ni ó máa tó wọ mí mo wá wo wọn báyìí. kí ni wọ mí ẹni tó bá sọ pé Yorùbá máa wọ mí òun gan máa kọ́kọ́ wọ̀ torí Yorùbá ò lè wọ mí. Yorùbá ò tiẹ̀ níbi tó ń lọ títí láéláé nǹkan tó lọ́n ti establish ni. ìdí nìyí tá a fi gbé abala tá a fẹ́ wọ ìta gbé kalẹ̀ láti lè máa fi dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. tó ti ẹ rí my dear ó ní one Professor Kila ó ti àwọn proverbs in Yorùbá àwọn òwe lóríṣiríṣi tó launch irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ ká máa gbé lárugẹ ká máa ṣe so that àwọn ọmọ wa a gbọ́dọ̀ sọ history wa nù o a gbọ́dọ̀ sọ ẹni tá a jẹ́ a gbọ́dọ̀ sọnù very very important. abala ṣó láyà òun ló kàn ní ìsìn èmi ò tiẹ̀ lẹ́mìí àti bìyín bẹ́ẹ̀ ẹnu mi ò gbà àmọ́ abala yẹn la wọ̀ nísìn màmá wa ṣẹ́rí ṣùkú tó wà wájú yìí. torí mo ti wo program yìí ibi tó ń lọ yìí àdàkàgé kúrò torí ibi tá a bọ́rọ̀ dé ìta ti sọ yẹn ó dàbí pé ó ti tó bẹ́ẹ̀ ká dẹ̀ mú jòsì torí lè mama disgrace ni. kò tiẹ̀ mi tiẹ̀ tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ láti ṣe yẹn. ibi tó ń lọ yìí odo over 100. ẹ wá mọ nǹkan màmá wa wọ́n ní ìyá yìí àṣọlódò ni. kì í ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò wa ni. wo má rò pé gbogbo ọ̀fọ̀ tí máa ń pa ń gbọ̀ nìyẹn pé èmi ni mò ń pa o òfútù fẹ́ tẹ̀ ní gbogbo ẹ̀ máa béèrè lọ́wọ́ àwọn dàrẹ́tọ̀ àtàwọn bíi Afeez Eniola wàá ní wo dúró máa mú ní kọ̀ọ̀kan láì nìkan tó bá ti sọ ohun tá a bá sọ fún ọgbọ́n dúró mẹ́ ohun tá a bá sọ fún ọgbọ́n lọ́gbọ́n gbọ́ tún mú mi sí wàá tún mú mi sí tẹ bá dé editing suit yín. ẹ lọ máa mọ bẹ́ẹ̀ ṣe máa sọ pọ̀ wàá mọ nǹkan tó wà ń bẹ̀ ni pé màmá wa ìdánilẹ́kọ̀ọ́ la fẹ́ fi ṣe fúnra wa mo máa ń sọ fún àwọn èèyàn pé kò sí ẹni tó gbọ́ Yorùbá tán nínú ọ̀rọ̀ tí inú ẹ̀dẹ̀ ti sọ pé ẹ̀kọ́ yìí a máa kọ́ títí láéláé ni bí ẹ ṣe lè kọ́ ẹ̀kọ́ lára ọmọdé náà ni ọmọdé máa kọ́ ẹ̀kọ́ lára yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jókòó létí wọ́n ń wò àwọn nǹkan mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan èmi gan kọ́ ni mo dẹ̀ yìí ń kọ́ títí dọ̀la ni àwọn èdè míì àwọn bá ṣe máa pè é máa ti gbé gbági kó tó ní ó yá padà wálé bẹ́ẹ̀ kọ́ báyìí tí wọ́n bá dẹ̀ ti sọ fún mi èmi náà ti mọ̀ nìyẹn ó
ó máa dẹ̀ di ìwúlò fún mi lọ́jọ́ ọ̀la èyí tá a fẹ́ fi ṣe bí ẹni pé a fi ń dára wa lára yá ni àmọ́ màámi à ń kọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lé ni. kódò má gbódò mi ṣá. ó yá kò ní gbé mi ìbéèrè 10 ló wà bí 3 ní àǹfààní àti mú ó yẹ mú. ó ti yá. èmi ẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta kí mú 2 3. ṣe ẹ̀kọ́ wa. Olúwa bìtàdé yìí. ibi awilade yìí. àwọn èèyàn á ní ìgẹ́tà sí bí àsì gẹ̀ẹ́tì. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́. tí wọ́n bá ní dúró jayé kí ni ìtumọ̀ orúkọ yẹn àti pé irú ọmọ wo ni wọ́n ń pè ní dúró jayé. àbíkú ni. látẹ̀wọ́ mo mọ̀ pé mo ti gbà mú kejì wá ó yá mú kejì. àbíkú ni ẹ là wá lọ́yẹ̀ díẹ̀ lórí ẹ̀. ìgbà tó ti ń lọ tó ń bọ̀ tó ọ̀tẹ̀ yìí ò dẹ̀ dúró ayé yìí dùn dúró jẹ́ ó yá mú kejì mo gbà. àṣìbí ò kì í ṣolódo. ìbéèrè kejì tó jẹ́ ìkejì. bí o ṣe sọ yóò dàbí pé léyìí máa gbé gbági o. kí ni ìtumọ̀ jọkọ̀dì? next. jọgọdì. àní mú kẹta. ó wà nínú ẹ jẹ́ kí n là yín lórí díẹ̀ ó wà nínú àwọn nǹkan tẹ ní pé ẹ máa ń ṣe ńgbà tẹ wà kékeré. kéèyàn máa ṣe pátá. pátá kọ́. kó máa jà. kó máa fo fẹ́ǹsì kó máa lọ jáde fúùtù. jọgọdì wà lẹ́ o. oníjọ̀gbọ̀n ó dé. oníjọ̀gbọ̀n oníkinní kan ti dé. ìgbà míì. wàhálà. wàhálà dé. jọgbọdì. ìbéèrè 9 tó ṣé jẹ́ mo gbà? gbà. mo súnmọ́ ìgbà tí mo ní ẹ̀kan ẹ̀ súnmọ́ díẹ̀. half 1.5 mo gbà kẹ́. kẹ́bùn yẹn má bàa lọ́lẹ̀ sí. ìbéèrè 9 tó jẹ́ 3 irú èèyàn wo ni Yorùbá ń pè ní àrúpẹ̀? àrúpẹ̀ dá o. aléèyàn kan tó ń jẹ́ àrúpẹ̀ kí ni ìdí tó ń fi ń pè lárúpẹ̀? àrúpẹ̀. ìjókòó. ìjó tèmi mà ní. nǹkan tí ń dẹ̀ fẹ́ sọ yìí. àrúpẹ̀. màá. nǹkan tí mo ti kọ́kọ́ sọ mo ti fi bàjẹ́. àrúpẹ̀. ṣé short dwarf. nǹkan tẹ́ sọ yẹn ẹ túmọ̀ ẹ̀ ní Yorùbá àmọ́ kẹ́ má wàá fi ti ìgbẹ̀yìn yẹn sí. kúrú. kí má fi ti gbẹ̀yìn yẹn sí. ó kúrú náà ni. ó kúrú kì í ṣe. àrúpẹ̀ tèmi mọ̀ kó ń so níjọ̀gbọ̀n. ẹni tó kúrú àmọ́ tí kì í ṣe àràrá tẹ́ ẹ pè ní dwarf. ó ní. bẹ́ẹ̀ ni òun náà ń pè ní àrúpẹ̀. mo gba half ó jẹ́ 2/3. báyìí ṣe máa lẹ tún gbà irọ́ mo gbà o mo gbà. ẹ má ṣe báyìí fún ẹ má ṣàmúlò màlá fún mi ọmọdé ni mi àgbọ̀ àmọ́. o ṣe àgbà ni mi ti fi jù ẹ lọ ló wà nílẹ̀ yìí 2/3. ṣé kí n wá fún yín ni. ó máa fún mi. mo fún yín. o ṣe. mẹ́tẹ̀ẹ̀ta lẹ ti ẹ̀ gbà. mo fún yín mẹ́tẹ̀ẹ̀ta. ó wá láti inú ẹ̀. torí mo mọ̀ pé half ni òbò tó bá fún mi mẹ́tẹ̀ẹ̀ta. ṣẹ̀dẹ̀ wá rí nǹkan tí mo sọ ká tó bẹ̀rẹ̀ abala yìí wípé eré la pè àmọ́ à ń dá àwọn èèyàn ní ẹ̀kọ́ ni àti pé tá a bá ronú dáadáa pẹ̀lú àwọn ìbéèrè yìí èsì ẹ̀ ó wà nínú àwọn ìbéèrè. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. màmá wa mo mọ̀ pé lẹ́ẹ̀kan ẹni tí ẹ bá sí lóko iṣẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ sí pé kẹ́ ẹ sùn. máa ń sùn gan-an. nígbà tẹ́ tún wà ní kékeré ìnagijẹ tán fún yín ní alájòta. alájòta ni oúnjẹ ṣègè wọ́n tiẹ̀ wá sọ nǹkan kan wọ́n ní tí n bá ṣíwájú èèyàn kan wọ bathroom tó bá níbi tó ń lọ gbàgbé ẹ̀ tètè yá lọ wẹ̀ tètè lọ kó tètè síwájú mi wẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn máa gbọ́ oríṣiríṣi orin tí mò ń kọ́ ọmọdé ń jó lọ
mo ń jó tó bá ti tẹ́ mi lọ́rùn. kò sí tó kàn yín pẹ́lẹ́ ẹnikẹ́ni tó wà ń tà. màá jáde. abala tó kàn ní ìsìn ó wù mí kémi àti yín ká fẹsẹ̀ rajó nítorí pé àrídùnnú òun ni Ọlọ́run ṣe yín. Wọ́n dẹ̀ mọ̀ wípé gbogbo ibi tán bá ti rí Adédoyin náà ijó àti ayọ̀ ni. Abala gbajúmọ̀ ń jó òun ló kàn, ẹ bá gbóhùn sókè lọ́wọ́ ẹ jẹ́ a jó. Olúwa ṣeun. Olúwa ṣeun. Mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi kí ni ẹ rò nípa ètò gbajúmọ̀ ìgàn. Sórí ètò yìí I must tell you very interesting and ó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ like irú àwọn ìbéèrè yìí nǹkan tó yẹ kí àwọn youth ń sìn àwọn help me àwọn ọ̀dọ́ nísìn kó máa jókòó tì irú sẹ́gmẹ̀ntì kó máa wò tó bá ti kó máa kọ sílẹ̀ tó máa wúlò fún wọn lọ́jọ́ iwájú tá bá dẹ̀ sọ pé ká máa fẹsẹ̀ rajó ìyẹn náà wà ń bẹ ìyẹn wà ń bẹ nítorí Nàìjíríà yìí ni o kọ́lọ̀ ń ṣàánú wa ni o àbúrò mi o láti wá nǹkan tó máa fi máa múnú ara ẹ dùn tó máa sọ̀rọ̀ nùnù tó kàn máa fi fàn fún rẹ generally nílé kó jó kó wo nǹkan tó máa jẹ́ kínú ẹ dùn kó dẹ̀ sùn tó bá di pé kó ṣiṣẹ́ tẹra mọ́. Fún àǹfààní àwọn tí wọ́n ń wò ní gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bí irú tiwa báyìí náà àwọn ọ̀rọ̀ ìyànjú wo gan lẹ ní fún wa kí tó máa lọ. Sórí èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo like ẹni tó bá ń ṣiṣẹ́ tó ń tẹpá mọ́ṣẹ́ akíkanjú èèyàn kéèyàn má ṣọ̀lẹ torí kò sáyè fún ẹni tó bá jẹ́ ọ̀lẹ láyé tá a wà yìí pàápàá jùlọ ní Nàìjíríà ìlú yìí dùn ún téèyàn bá ń ṣiṣẹ́ kò dẹ̀ wá fi àdúrà fi tì ó tán Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ Ọlọ́run á máa lànà tó bá dẹ̀ ti lànà yẹn fún wa kọ́lọ́run jẹ́ ká mọ̀ pé ọ̀nà tóun là fún wa ni kọ́lọ́run dẹ̀ máa tọ́ wa sọ́nà yẹn. Ẹ̀bùn wà fún yín màmá wa. ìgbéraga ò tún dá o. Ìgbéraga ò dá. Kò dá rárá. Ìgbéraga máa ń gbé ní sánlẹ̀ ni. Ìparun ni. Kò dá kéèyàn ní ìgbéraga láyé yìí. Torí ẹlòmíì èmi ni mo tó yìí. Èmi mo tó yìí, èmi mo tó tán. Èmi ni mo tó. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Kò sí nǹkan téèyàn ń gé nídìí ẹ̀ rárá. Yá wa kẹ́ tó máa lọ ẹ̀bùn wà fún yín lóríṣiríṣi àmọ́ ó ní ìbéèrè tí mo máa bi yín kẹ́ tó lọ. Àtúbẹ̀rẹ̀. Ṣé mo pè mí àti yín afẹsẹ̀ rájú lẹ́ẹ̀kan ijó tá a jó tán yẹn. Òbéni kí ni wọ́n pe àkọlé àwo yẹn. Mi ò mà pẹ́rẹ́ ayé wa á tòrò ìgbà á dára kálẹ̀. Àkọlé ẹ̀ wà ní ọkọ̀ tẹ́ ẹ̀kọ́ tán yìí. Ó wà ń bẹ̀ ẹ bá ń yọ ọ̀tà.
àkọlé yẹn wà ń bẹ. bá a yọ ní yọ tánú ẹ. ṣájọ máa pẹ́ bùn yín ni. ṣájọ máa pẹ́ bùn yín. fìyẹn lẹ̀. kí lẹ wí mà. fìyẹn lẹ̀ fẹ́ bu pípẹ́ lẹ̀. ayé wa tòrò. ó ti tán mo ti gbà mo ti gbà nǹkan tí mo kọ́kọ́ sọ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wo tí wọ́n bá gun ẹṣin nínú mi kò lè kọsẹ̀ nítorí pé ó dàbí ẹni pé kán ní ẹni báyìí báyìí ló jẹ́ kán wá rí onítọ̀hún kán wá bá bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìwúrí ńlá ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èèyàn yìí ní èèyàn yẹ ní adẹ̀ nífẹ̀ẹ́ yín gan láti ọ̀dọ̀ olóòtú àgbà iléeṣẹ́ wa April Ventures tí a ṣe agbátẹrù ètò gbajúmọ̀ àníkà fún yín lẹ́bùn nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alhaja Shine NAFCAB Enterprises àwọn náà wọ́n fún yín lẹ́bùn ìyẹmọ. mo kí gbogbo ẹ̀yin onígbọ̀wọ́ ètò yìí gbajúmọ̀ fún iṣẹ́ tẹ̀ ń ṣe pé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ dẹ̀ rí i pé iṣẹ́ gidi ni wọ́n ń ṣe wọ́n ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn màá tiẹ̀ tún rọ àwọn ẹlòmíì kan tún fọwọ́ kún un nítorí tí wọ́n bá tún fọwọ́ kún táwọn náà tún gbé gbẹ̀mú lẹ̀ òrẹ́rìn. òótọ́ lẹ̀ ń sọ inú mi dùn ni. tí wọ́n gbé gbẹ̀mú gidi lẹ̀ orí a máa wú producer iṣẹ́ yìí o dẹni irú pírẹsẹ́ńtà wa òun náà á kàn yà yín lẹ́nu pé bó ṣe máa pírẹsẹ́ǹtì tó máa gbé tó yẹn kalẹ̀ òun gan fúnra ẹ̀ bó ṣe máa gbé kalẹ̀ ẹ mọ̀ pé something ti wà ńlẹ̀. so mo kí ẹ ṣe gan irú nǹkan báyìí là ń fẹ́ ní ìdí iṣẹ́ wa yìí sódà gbogbo ẹ̀ á máa dáa. Màmá wa ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin onígbọ̀wọ́ ètò gẹ́gẹ́ bí màmá ṣe sọ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ wo aṣọ tèmi náà wọ̀ yìí àwọn kan ni wọ́n ṣe mí lẹ́ṣọ́ ẹ̀ tí wọ́n wò pé eléyìí ó yẹ kó lè bá Doyin lára mu iléeṣẹ́ Abiposh àwọn ni wọ́n ṣe mí lẹ́ṣọ́ yìí nọ́mbà àti àdírẹ́sì wọn tá a bá parí ètò yìí ó wà ń bẹ ẹ bá wọn dòwò pọ̀ mo mọ̀ pé ẹ ní kábàámọ̀ ilé tiwa tó lọ báyìí àmọ́ ẹ mọ̀ pé Doyin ò ní lọ láìsẹ́ pé kí ni sìmí títí òun làwo sìmí títí sìmí jìnà òun làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká bá ní délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ò ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrín ó dìgbà míì láyé.